ọ̀gá ńlá fújì ìyẹn gbajúgbajà olórin fújì ní alhaji abdulwasi alabi ọdẹtọlá ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma Wonder tàbí ọmọ ìyàwó ànábì ògo tó ń tanná ògo bàbá jẹjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alhaji Pasuma ó ti ṣe ìkéde síta ọlọ́jọ́ ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá yìí èyí tí í ṣe ọjọ́ karùn-ún nínú oṣù kẹfà ọdún 2026 ìyẹn the 5th of June 2026 wípé kí gbogbo àwọn tó máa ń lo iṣẹ́ òun àti gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú orin òun tàbí nǹkan tó ń fọpọlọ òun ṣe láti àsìkò yìí lọ kí gbogbo wọn kí wọ́n lọ jáwọ́ o kí wọ́n sì máa gba àṣẹ lọ́wọ́ òun kó tó di pé wọn yóò lo orin tàbí ohunkóhun tó bá jáde láti ọ̀dọ̀ òun fún ohunkóhun. Nínú àtẹ̀jáde tí Pasuma tó fi síta lórí gbogbo àwọn ẹ̀rọ ayélujára ètò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ Rí ẹni bàbá ẹni ọdún 62 náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé òun ti dákẹ́ tó láti ọjọ́ yìí àti pé láti àsìkò yìí lọ gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ máa lo orin òun tàbí iṣẹ́ òun gbọ́dọ̀ gba àṣẹ lọ́wọ́ òun. Bẹ́ẹ̀ ni Pasuma Wonder ó jẹ́ kó di mímọ̀ pé káàkiri àwọn orí ẹ̀rọ ayélujára àti gbogbo òbí lòun ti ń rí àwọn iṣẹ́ òun tí wọ́n ń lò èyí tí wọ́n gba àṣẹ lọ́wọ́ òun. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ pé lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ṣẹ̀ ńlá àti ọ̀ràn ńlá ni kéèyàn máa lo nǹkan oní nǹkan pàápàá èyí tó bá ní ṣe pẹ̀lú iṣẹ́ téèyàn fi ọpọlọ ṣe kéèyàn máa jí lò kó máa fi pawó sí àpò rẹ̀ láì gba àṣẹ lọ́wọ́ ẹni tó níṣẹ́. Pasuma Wonder wá fún gbogbo àwọn tí ó ń lo iṣẹ́ ní ọ̀nà àìtọ́ láì gba àṣẹ lọ́wọ́ ẹ̀ ó fún wọn ní ọjọ́ 14 péré èyí tí ó parí lọ́jọ́ 19 nínú oṣù kẹfà ọdún tá a wà yìí ìyẹn the 19th of June 2026 láti fi ṣe àtúnṣe kí gbogbo àwọn tí ọ̀rọ̀ sì kàn kí wọ́n tètè wá rí àwọn agbẹjọ́rò òun o láti ṣàlàyé gbogbo